Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ni mo kí káàbọ̀ sí abala ẹ̀ ní òní yìí. Lágbára Ọlọ́run, ire gbogbo ire lọ́ọ̀dẹ̀ gbogbo wa. Ní ẹnu ọjọ́ mẹ́ta ẹni àfàsúnà ló tún lọ sí ló ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú gbajúmọ̀ oníròyìn kan tí àfàsúnà sì sọ ọ̀pọ̀ ọ̀rọ̀. Àwọn èèyàn ti ń sọ pé wọ́n ti fi ṣe kó máa sọ̀rọ̀. Ó tún sọ̀rọ̀ tó ta mọ́ Sheikh Àmì Ọlọ́run nínú interview yẹn, nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ yẹn. Ó sọ̀rọ̀ tó ta mọ́ Sheikh Àmì Ọlọ́run. Ó sọ ọ̀pọ̀ ọ̀rọ̀. Ó wá sọ̀rọ̀ kan. Ó sọ pé inú òun ò dùn lásìkò tí àwọn ọlọ́pàá pe òun àti ọba orin Saheed Òṣùpá papọ̀. Ní pé Saheed Òṣùpá ń rojọ́, òun náà ń rojọ́. Ó tiẹ̀ ní pé Saheed Òṣùpá ló kọ́kọ́ rojọ́. Ní pé ìgbà tó kan tòun, ẹ ti mọ bó ṣe máa ń sunkún yẹn. Ó nígbà tó kan tòun pé òun kàn bú sẹ́kún ni pé because òun wò pé ṣó yẹ kó jẹ́ pé òun àti Saheed Òṣùpá làwọn jọ máa jókòó sí police station lọ́dọ̀ àwọn ọlọ́pàá táwọn máa sọ̀rọ̀. Wípé pẹ̀lú gbogbo bí òun ṣe fi ayé òun sin Saheed Òṣùpá. Wípé láftà tóun wá hùwà yẹn sìn kí ni gain òun. Ìgbà tó sọ̀rọ̀ yẹn mo ro ọ̀rọ̀ yẹn títí. Ṣé rí, mo fẹ́ ká mọ̀ pé ilé tá bá fi ọwọ́ ara wa kó jọ kò yẹ ká fi ọwọ́ ara wa tú. Àfàsúnà ó ṣe dáadáa sí Òṣùpá, ó ń ṣe dáadáa. So kò sí nǹkan tí ò bá ṣẹlẹ̀. Kò yẹ kó jẹ́ pé ọwọ́ ara rẹ̀ ló máa fi sọ ara ẹ̀ di ọ̀tá Òṣùpá tá dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀. Tóṣùpá máa ń sọ fún yín pé tóṣùpá bá ti bínú, ṣé ìbínú máa ń lo ọjọ́ kejì lọ́wọ́ ọ̀dọ̀ Òṣùpá ṣá? Because nǹkan tó ń rò pọ̀. Ṣé rí táìmù tóṣùpá bá ń bínú yẹn, ó máa bínú yẹn gan, ó máa sọ̀rọ̀ gan tí mo mọ̀ tèmi àti wọn jọ máa ń fà dáadáa. Ó máa sọ̀rọ̀ gan, ó máa bínú yẹn gan. But tó bá ti wá bínú yẹn tán, ẹ gbàgbé ó ti tán nú ẹ̀. Òṣùpá ò kì í yànjú. Tẹ́ bá jọ jà lẹ́nu tó bá dọ̀la, Òṣùpá fúnra rẹ̀ ló máa ní ó yá ó tún máa bá yín ṣe ìwà Òṣùpá rí. Most of àwọn onífújì mo mọ̀ wá wọn. Àwọn míì wà wọ́n lè yànjú 10 years tí mo mọ̀. Òṣùpá kò kí ń yànjú. So àfàsúnà ó lè manage láti build a relationship pẹ̀lú Òṣùpá. Kò sí nǹkan tóṣùpá ò bá ṣe fún ẹ. Ó yẹ kó gbé sára ni, kò yẹ kó tiẹ̀ bọ́ta rárá. Torí interview tó ṣe yẹn mo ṣe tún padà wá sórí ọ̀rọ̀ àfàsúnà. Àfàsúnà sọ pé òun wá wò ní station ìyẹn ní interview yẹn pé òun àti Òṣùpá wá jọ jókòó. Àwọn wá jọ ń rojọ́ wájú ọlọ́pàá níbi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. Ní pé Òṣùpá tóun fi gbogbo ayé òun sìn. Ṣé òun ò mọ̀ pé ọ̀rọ̀ yẹn máa débẹ̀ yẹn ni? Nǹkan ìtìjú ni pé nǹkan tẹ́ fọwọ́ ara yín ṣe, relationship tẹ́ build, ẹ dẹ̀ tí wá fẹ́ fi ọwọ́ ara yín, ẹ dẹ̀ fi da relationship yẹn rú. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, tá bá build relationship àbí a create group, àbá ṣe nǹkan tẹ́ pàwà fún ara wa la lead kìíní yẹn, la fi àgún ara wa, la fi wàhálà ara wa build nǹkan yẹn. Kò proper kó tún jẹ́ pé through wa nǹkan yẹn tún máa ṣe dàrú. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìgbà tó sọ̀rọ̀ yẹn ó rí bákan lára mi pé ọ̀rọ̀ dẹ̀ ni bàbá yìí sọ pé ṣé òun àti Saheed Òṣùpá láwọn wá jọ jókòó ní station làwọn wá jọ ń rojọ́ fọlọ́pàá. Ṣé òun tó kọ́kọ́ bọ́ sórí social media tó bẹ̀rẹ̀ sí ń sọ gbogbo ẹ̀ tó ń play voice note tó ṣe ṣé kò mọ̀ pé ó lè resort sí police station ni? Bí life tèmi àtèèyàn bá ní kanta bẹ́ẹ̀ mi ṣe wà yìí ṣé tó kàn máa move on tèmi ni. Kí wá bọ́ sí kíní kí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ kíní kàkiri èmi ò mọ bó ṣe ń ṣe. Nǹkan tó bá ń pè láṣìírí ló yẹ kó jẹ́. Because tí èèyàn bá bọ̀ta tó bá ń sọ gbọ̀rọ̀ yẹn, èèyàn ò ní gbà yìí. Gbogbo bí t'Àfàsúnà ti ń gbà yìí lórí ọ̀rọ̀ Òṣùpá kò gbà yìí mọ́ bẹ́ẹ̀. Àwọn kan wà torí Òṣùpá ló ṣe ń pick call Àfàsúnà. Àwọn kan wà tẹ́lẹ̀ torí Òṣùpá ló ṣe ń pick call mi bí mo ṣe wà. Ẹni tí bá ṣàtì wọn torí Òṣùpá, torí Sefiu Alao. Tí n bá ṣàtì àwọn èèyàn torí àwọn olórin yìí ló ṣe máa ń dá mi lóhùn. Kò ṣe pé torí mo jẹ́ journalist o. Ṣé Àfàsúnà mọ̀ pé nǹkan tóun ṣe yàn máa tẹ́ wá ní ẹni pé kí lè rè òun, ní pé kí lòun wá gé, ní pé bí tó ti ń ṣe interview yẹn náà bẹ́ẹ̀ ló ń sunkún. Àwọn èèyàn tiẹ̀ ní comment section ló bẹ̀rẹ̀ sí ní bu ló ń bu. Ọgbọ́n tí mo fẹ́ lesson tí mo fẹ́ ká learn
lára kinní yẹn ni kó sọ pé ṣóun àtòṣùpá ló wáyé káwọn jókòó sí police station káwọn máa sọ̀rọ̀ wájú ọlọ́pàá ní pé láfítà gbogbo nǹkan yẹn sì pé kí lè rè òun ni mo wá fẹ́ jẹ́ ká mọ̀ pé tí a bá build relationship ẹ má jẹ́ ká máa fọwọ́ ara wa dàrú tá a bá build relationship a bá create group a bá ṣe anything ẹ má jẹ́ kó yẹ pé àwa fúnra ara wa la máa tún fọwọ́ ara wa da nǹkan yẹn rú. Àfáàsù náà build good relationship pẹ̀lú Òṣùpá wọ́n ti jọ sọ àwọn nǹkan àṣírí wọ́n ti jọ ṣe gbẹ̀ ó dẹ̀ fọwọ́ ara rẹ̀ ó dẹ̀ dàrú wá náà regret. Ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ mi ẹ má jẹ́ ká máa ṣe nǹkan tẹ́ pé a máa fi regret lọ́jọ́ ọ̀la. Ẹ má mind mo sunkún ni o ọba oníkòkí á tó wàjà á close gan so ikú wọn yẹn ó bá wa lójijì ó ní jẹ́ kójú mi dọ̀. Àdúrà tiwa ni pé Ọlọ́run á fòpin sí ikú ọ̀dọ́. Wọ́n tún ní pé bàbá Elégbèjì Àdó ìyẹn bàbá Adésínà wọ́n ní bàbá náà tún ti jọ́ lọ́run nípè ìyẹn ní ẹ̀yìn tí oníkòkí á wàjà. Gbogbo àwọn èèyàn wa tó ń ṣe bó ṣe ń ṣe Ọlọ́run ní a fẹ́ wọn bọ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ wọn jù wá lọ ni. Ẹ̀yin olólùfẹ́ mi ikú òjijì kò ní wọlé tọ̀ wá àtèmi àtẹ̀yin ààbò Ọlọ́run á dájú lórí wa ẹ̀dẹ̀ kò fẹ́ tẹ́ni sí mi tẹ́ fi ń bá mi wo àwọn tẹ́ fi ń follow mi tẹ́ fi ń gbogbo àwọn social media kìíní mi gbogbo ẹ̀ ń follow mi TikTok TY Aláròyé Oòduà Media Facebook Tóyìn Agbọ́ládé ẹ follow wa ẹ pín káàkiri ẹ tẹ̀lé wa ẹ kú ìfẹ́ tí ẹ ní sí wa èṣù àti ikú ẹ kì í sọ pé ikú kí n má sọ pé èṣù torí mo ní àwọn follower tó jó níṣẹ̀ṣe lágbára Ọlọ́run ikú òjijì kò ní yà wá mi ní rí jùlọ lórí program lẹ́yìn mo kàn ní pé kí ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú nǹkan tó ṣẹlẹ̀ nínú interview tí Àfáàsù náà tún lọ ṣe nínú interview yẹn náà ó tún sọ àwọn ọ̀rọ̀ àṣírí àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó ó tún sọ tí ẹ bá sì lè sọ̀rọ̀ jù yẹn máa ṣọ̀rọ̀ sọ ó tún sọ̀rọ̀ Sheikh Àmì Ọlọ́run níbẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá ó fẹ́ kí nǹkan ṣẹ́ṣo tún sọ ó wá sọ pé lẹ́yìn tí nǹkan ṣẹlẹ̀ láàrin wa àtòṣùpá kí ni géè ni nípò dùn ẹ̀ ó ṣe rò dáadáa ọdún náà tí nǹkan bá ti ju ẹ̀mí èèyàn lọ but at least ó yẹ kó think twice kó wò pé tóun bá ṣe kínní kí lè rí òun. Ẹ̀yin èèyàn wa ká tó gbé ìgbésẹ̀ kan láyé ẹ jẹ́ ká máa ronú dáadáa ká máa ro side effect ìgbésẹ̀ tá a bá gbé ẹ jẹ́ ká máa ro dáadáa ìyẹn ló ń pè ní ọmọlúàbí mi ní rí jùlọ lórí program lẹ́nu ìpàdé tó wà tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ títí dìgbà mìíràn ire gbogbo ire lọ́ọ̀dẹ̀ wa.